live@ninjaphoenix.com. I have lived a life of sin in this world I'm living in. I have done forbidden things I shouldn't do. I asked a beggar along the way if he could tell me where to stay, where I could find real happiness and love that's true. Across the bridge, there's no more sorrow. Across the bridge, there's no more pain. The sun will shine across the river, and you'll never be unhappy again. Follow the footsteps of the King till you hear the voices ring. They'll be singing out the glory of the land. Ria Joa
ẹ jẹ́ kí á dìde dúró kí á sì mọ̀ wípé Ọlọ́run alààyè ó wà láàrin wa. Àwa tá a jẹ́ ọkùnrin tí a wà ní abẹ́ fìlà wa, ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún Ọlọ́run kí a ṣí fìlà wa. Torí pé níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ, òun Ọlọ́run ó wà pẹ̀lú wa. Nígbàgbọ́ pé Ọlọ́run ti wà níyìn pẹ̀lú wa. A bẹ̀rẹ̀ ìpàtẹ ìrere ní ìrántí bàbá wa Adébọ́lá Òtúlájà bí a ṣe kọ orin 295. Ó wà ní ojú ìwé karùn-ún ìwé ọwọ́ wa. Olórí ìjọ tọ̀run láyọ̀ làwólẹ̀ fún ọ ní 295. Ẹlẹ́rù níyìn gba ìyìn wa fún ìgbésí ayé bàbá wa Adébọ́lá Òtúlájà, gba ọpẹ́ wa wípé wọ́n wáyé wọ́n ṣayé ire nígbà tó dẹ̀ tó àkókò ẹ̀yìn Ọlọ́run pé wọ́n sọ́dọ̀, gba ìyìn wa. A dúpẹ́ pé a fi ọjọ́ òní sọ́nà, ohun tó ń bọjọ́ jẹ́ àti púpọ̀ ìjẹ́kó bọjọ́ òní jẹ́, gba ọpẹ́ wa. A ti bẹ̀rẹ̀ ètò náà, Olúwa mọ̀ pé ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Láàrin ètò náà ìdíwọ́ mọ̀jẹ̀ ó ṣẹlẹ̀ ọ̀.
ẹ ti fún wa ní ọjọ́ òní ọjọ́ ọ̀dá náà lọ́wọ́ yín lórúkọ Jésù Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa òkùnkùn táwọn ṣe jẹ́ kó tọ̀dọ̀ yín là wá lẹ́sẹsẹ lópin ohun gbogbo òkòyìn kó jẹ́ ti yín ayọ̀ kó jẹ́ tiwa adúpẹ́ torí pé ti gbọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà Olúwa bá wa ti bẹ̀ ní ọ̀run lábọ̀ fún orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé ìfẹ́ tí ẹni ká ṣe ní ayé ni wọ́n ti ń ṣe ní ọ̀run ẹni jọ̀dọ̀ wa ní dárí ẹ̀ṣẹ̀ wa jù wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ àwọn tó ṣẹ̀ wá fà á sí ní ìbẹ̀wò ṣùgbọ́n bá a lọ bìí sí torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láéláé àmín. mo fi hàn ìlópin fún Ọlọ́run Bàbá orin ìkẹrin pitch 6 item 4. ọ̀nà àrà lọ́lọ́run wá ń gbà ṣiṣẹ́ rẹ̀ láyé a rí pàṣẹlẹ̀ lórí òkun ó ń gun ìgbè bí ẹ ṣe.
mi jẹ́ kí etí rẹ kí ó tẹ́ sílẹ̀ sí ohùn ẹ̀bẹ̀ mi. Olúwa, ìbá ṣe pé ìwọ á máa sàmì ẹ̀ṣẹ̀, Olúwa ta ni ìbá dúró? Nítorí ìdáríjì wà lọ́dọ̀ rẹ kí a lè máa bẹ̀rù rẹ. Èmi dúró de Olúwa, ọkàn mi dúró, àti nínú ọ̀rọ̀ rẹ̀ ni èmi ń ṣe ìrètí. Ọkàn mi dúró de Olúwa ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ, àní ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ. Ísírẹ́lì, ìwọ ni ìrètí ní ti Olúwa, nítorí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà, àti lọ́dọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà. Òun ó sì dá Ísírẹ́lì nídè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Bí a ṣe wà ní ìdíje Èkó, a ó kọ orin 616, ó wà ní page 24. Fún àwọn mímọ́ tí wọ́n ti sinmi, tí wọ́n fi gbàgbọ́ jẹ́wọ́ rẹ̀ láyé, Jésù ó kọ rẹ̀ láwọn máa yìn títí. Hallelujah. Jẹ́wọ́
èmi mọ̀ pé olùdáǹdè mi bẹ lé ààyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde sókè lórí olùpẹ̀ ilẹ̀. Àti lẹ́yìn ìgbà awọ ara mi tí a ti ké kúrò bíbí èyí àti láì yí ẹran ara mi ni èmi ò rí Ọlọ́run. Ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ó sì wò kì í ṣe ti ẹlòmíràn, ọkàn mi sì dákú nínú mi. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Page 8 hymn 650. Page 8 láì lọ́dọ̀ Olúwa àmì bẹ́ẹ̀ ni kó rí. A ó kọ ní ìjókòó. Láì lọ́dọ̀ Olúwa àmì bẹ́ẹ̀ ni kó rí. Page 29 in 667. Lẹ́yìn ayé búburú yìí, ayé. Jẹ́ríkò lọ, ó sì ń kọjá láàrin rẹ̀. Sì kíyèsí ọkùnrin kan wà tí à ń pè ní Sákéù, ó sì jẹ́ olórí agbowóde kan, ó sì jẹ́ ọlọ́rọ̀, ó sì ń fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe, kò sì lè rí i nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí tí òun ṣe ènìyàn kúkúrú. Ó sì súré síwájú, ó gun orí igi skámórè kan kí ó bá lè rí i nítorí tí yóò kọjá ní ìhà ibẹ̀. Nígbà tí Jésù sì débẹ̀, ó gbé ojú sókè, ó sì rí i. Ó wí fún un pé, Sákéù, yára kí o sì sọ̀kalẹ̀, nítorí èmi kò lè ṣàìwọ̀ ní ilé rẹ lónìí. Ó sì yára, ó sọ̀kalẹ̀, ó sì fi ayọ̀ gbà á. Nígbà tí wọ́n sì rí i, gbogbo wọn ń kùn wípé ó lọ wọ̀ lọ́dọ̀ ọkùnrin tí í ṣe ẹlẹ́ṣẹ̀. Sákéù sì dìde, ó sì wí fún Olúwa pé, wò ó, Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo san padà ní ìlọ́po 4. Jésù sì wí fún un pé,
lónìí ni ìgbàlà wọ ilé yìí níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù, nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Nígbàtí èyí ni ọ̀rọ̀. Mo dẹ̀ tó pẹ́ lọ́wọ́ bàbá wa náà tó wà níwájú wa báyìí pé wọ́n gbà wá láyé láti lè sọ̀rọ̀. Mo fẹ́ sọ nípa bàbá mi. Bàbá mi jẹ́ ènìyàn kan tó yẹ pé ó kó ènìyàn mọ́ra. Kò sí ẹ tó wà nínú bíbá tó jẹ́ ẹbí wa tí ò gbé lọ́dọ̀ bàbá mi. Bàbá mi tẹ̀ jẹ́ ẹnìkan tó yẹ pé ó fẹ́ràn ìlọsíwájú ọmọ ènìyàn. Bàbá mi fẹ́ kí ènìyàn dàrú. Bó tẹ̀ ṣe jẹ́ pé bá ṣe jẹ́ pé ìdí mẹ́ta ni wá ẹ lè mọ̀ láéláé. Kò sí ẹ tó lè mọ̀ pé irú kan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àmọ̀ wa. Nítorí bàbá yẹn jẹ́ bàbá tó pé èmi náà mo gbàdúrà yìí pé Ọlọ́run Elédùmarè ibi tí wọ́n bá wà lẹ́yìn kọ́lọ́kọ́ fún wọn tó ṣe dáadáa fún wọn. Bàbá mi dẹ̀ ti jẹ́ pé ẹjọ́ pé ó mọ Ọlọ́run, ó lọ sílé Ọlọ́run, ó dẹ̀ ṣe ẹ̀tọ́ rẹ̀. Kò jẹ́ kí àwọn ọmọ rẹ̀, kò jẹ́ kí a jẹ́ ẹni tó gbé máa pẹ́ bí ẹnu wa ẹ̀lẹ́rí ọmọ òkúta nínú láàrin wa. Gbogbo ara Ọlọ́run dá lọ́lá. Kò sí ẹ tó dẹ̀ dìjà títí lọ́kọ̀ wọn àbúrò ẹ̀ náà ó tu gbogbo wọn ṣe. Títí lọ́kọ̀ ẹbí yìí tó jẹ́ ẹbí Ọ̀nàbánjọ ẹ̀ lè mọ̀ pé kò lè sí bàbá wa. Kò jẹ́ ká mọ̀ pé Ọ̀nàbánjọ kì í ṣe pé wọ́n ṣe òtún lájà. Ẹ̀ lè dáná àti Tílọ́dé Adébánjọ gbogbo ẹbí yẹn àwọn lójú kò tẹ́ ń wò yìí. A wà ní ìṣọ̀kan ni. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù lẹ́yìn ikú bàbá yìí kò sí tó máa yàgò jẹ́ sí kó tó máa yàgò lórúkọ Jésù. Àwọn bàbá wa náà tó Jésù wa tó pọ́n wà látàwà náà tó pé ọmọ Ayọ̀délé wọ́n wà láàrin wọn bàbá náà lọ́jọ́ wọn ìgbọ́n wọn ló jẹ́ ẹ̀ lè mọ̀ pé ẹ̀ lè ló kọ́pẹ́ ní ààrẹ Òtúnláyà ìdílé ní jẹ́ lágbára Ọlọ́run ikú máa yẹ ni o lẹ́yìn ikú bàbá ìta máa lọ́rọ̀kẹ́ o ẹ ṣé gan sir, thank you very much sir. Ẹ ṣé o. Gbogbo ènìyàn tó wà bí pátápátá mo ẹyin ẹ jẹ́ ká fi ayé wa fún Ọlọ́run tó bá wà bí lálẹ́ yìí tó o bá ti ní Jésù ó tún kó bí kò yá gba Jésù lólu àtolùgbàlà rẹ̀. Nígbà tí mo mọ bàbá èmi ni pásítọ̀ ọmọ wọn so gbogbo wa sọ̀dọ̀ ọmọ wọn mo lọ gbàdúrà fún bàbá láti gbà yẹn bàbá yìí ò fi àdúrà lẹ̀ á ní pásítọ̀ ẹ wá gbàdúrà fún mi. Ẹlòmíín dàgbà ó ya wèrè ní a máa ṣépè fọ́mọ. Bàbá yìí máa ń gbàdúrà fún àwọn ọmọ rẹ̀, àwọn aya ọmọ, àwọn ọmọ. Bàbá yìí tún máa ń sọ nípa ìjọ Ọlọ́run tó ti fi lẹ̀. Bàbá yìí kò ní kó lẹ́nu rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá jẹ́ ènìyàn dáadáa tí bá ti lọ gbàdúrà máa tó fún ọba ní bàbá ẹ gba owó á ní pásítọ̀ ẹ tún fún mi lówó. Àdúrà ni ó tí mo nìyẹn mo àdúrà. Ó dẹ̀ ní Jésù torí àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu wọn. Àwọn arúgbó mi wà jẹ́ pé wọ́n dàgbà wọ́n mọ tí kún ni ọtí náà wọ́n mú. Tó bá wà bí tó dàgbà tó ti mú ọtí ó yá yí padà lálẹ́ yí padà lórúkọ yìí tó dára fún wa o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdọ̀ bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ màmá wa. Obi tí mo mọ̀ ní náà ni mo sọ ní bàbá jẹ́ ènìyàn dáadáa. Wọ́n ti mọ Jésù, wọ́n ti tún sùn nínú Olúwa. Nígbà tí mo gbọ́ pé bàbá kú, mo lọ síbẹ̀. Èmi ni mo tẹ́wọ́ báyìí, mo dírẹ́sì mo ṣe gbogbo ẹ̀ mo ní bàbá ti lọ nìyẹn. Ṣùgbọ́n lórúkọ Jésù Olúwa kó tẹ́wọ́ sí afẹ́fẹ́ rere o. Àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjókòó. Èmi náà jẹ́ ìkan nínú àwọn ọmọ bàbá Adébọ́lá Ọ̀dúnlàjà. Nǹkan ńlá gidi ni eléyìí jẹ́ fún wa tí a rí gbogbo ìjókòó yìí ní àpapọ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi fún àjọṣepọ̀ wa. Ìdí èyí ni mo fi ń dúpẹ́. On behalf of the family, I'm giving this wonderful thank you to each and every one. Máa sọ ìtàn ẹ̀ káwọn èèyàn lè mọ ipa tó kónú ẹbí
ṣẹ́rí ẹgbẹ́ wa kọ́ ti sọnù more than 20 years 5 years ago bàbá pè mí wọ́n ní fẹ́mi wá àwọn rí kíní kan lórí Facebook wọ́n ní Olúwọlé Òtúnlájà Ìjẹ̀bú Òṣù ti wá mo ní bàbá ẹni tí sọnù láti 20 years ago bàbá ló máa wá lọ ṣẹ́rí bàbá yìí mo fi ọlá ẹ̀tọ́rọ̀ nu ẹ̀bí ó dẹ̀ sọ fún mi ó pè mí ó ní Fẹ́mi ó máa bọ́ ìwúlé ẹ̀ lórí o ó máa ṣe lọ ó lè máa ràn mí lọ́wọ́ láti ṣe ó dẹ̀ wá ẹni yẹn lọ mo ní bàbá ẹni ó ní òun máa wá lọ ó ní òun ilé òun ò dùn pé ilé òun ló ń dé sí pé ẹni yẹn sọnù I'm talking of 5 years ago ó dẹ̀ wá lọ wọ́n rí ẹni yẹn ṣùgbọ́n ẹni yẹn ó ti family wa this is mo ti ẹrú ojú mi báyìí mo ti ẹ ti máa ń bọ̀ láti Kano nígbà tí mo wà ní Kano máa ń bọ̀ wá ní kí bàbá máa sùn tó bá kò tó bá ti ní fẹ́ẹ̀mù tó ní fẹ́ẹ̀mù orúkọ tó máa ń pè mí nìyẹn ṣẹ́rí bàbá yìí òpó ilé wa ni òpó ilé Òtúnlájà ni bó dẹ̀ ti wà yìí ó ti lọ ṣùgbọ́n òpó yẹn ò ní wó ẹ̀kúbára Ọlọ́run bàbá yìí ó ṣe tiẹ̀ Ọlọ́run ibi tó bá wa dé Ọlọ́run á tẹ̀ máa sìn wá lọ. ẹ ló yẹ wá bàbá ìyìn ló yẹ wá Ọlọ́run ọba sáyà yẹ ẹ ṣe òwúrọ̀. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àlùfáà wa àwọn ẹ̀ṣẹ́ Ọlọ́run tó lọ́wọ́ wá mo gbàdúrà pé anointing will continue in Jesus name. bí ìṣẹ̀lẹ̀ sí bá dúpẹ́ pé bí ìṣẹ̀lẹ̀ sí wa ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ilé yín àtọ̀nà yẹn á máa dá sí iṣẹ́ Ọlọ́run á máa tẹ̀síwájú. bàbá gbogbo wọn náà ti sọ nítòótọ́ ni wọ́n àdúgbò ní gbogbo ẹ̀ yóò jẹ́ bàbá jẹ́ ẹni tó kó èèyàn jọ nígbà tí mi parí primary school orí ọ̀dọ̀ màmá wọn ti pé that was 1961 mo ṣe kúrò bẹ́ẹ̀ lóní Mọ́ládé kí màá ṣe lónìí mo ní macaroni owó ra bàbá mi lè máa bẹ̀rẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ lórí ìwé fún macaroni olóyà wọ́n ṣe mú mi lọ sí modern school yẹn mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti gbà ẹ̀ láti bọ̀ nílé báyìí láti bọ̀ nílé next week mi máa gbọ́ ilé o láti rà gan akọ́ni kò ó dẹ̀ ṣe é ṣe fún gbogbo àlẹ́ ẹ̀ mo pé o tọ́ ní gbogbo nǹkan tí wọ́n sọ àdúrà mi ni pé iṣẹ́ tó ṣe sílẹ̀ Ọlọ́run ìjẹ́kẹ́sì tó bàjẹ́ wọ́n máa tẹ̀síwájú gbogbo ẹ̀ tẹ́ wà mí náà ọmọ yẹn á ṣe fún yín jẹ iṣẹ́ níbẹ̀ àìsàn ẹ̀ẹ́dẹ́gbẹ́ láyọ̀ àtàlàfíà lẹ́ẹ̀kan sí ìjọ Ọlọ́run yóò túbọ̀ máa tẹ̀síwájú ní orúkọ Jésù Olúwa tó gbàlà wa. ṣé Fáyọ̀dé ní. Lord, praise the living Jesus. Praise the Lord. Bí èmi ṣe rí bẹ́ẹ̀ ni bí a máa wò pé èwo tún ti Táyọ̀ Délé nù kíni. Ìyá tèmi ní ọmọ bàbá ló gba bàbá yìí ní àbúrò ìyá tèmi but àwa fẹ́ ìyá mi sí àwa. Nígbà mi ti bá lọ láàrin àgọ́wé àwọn èèyàn ń wò mí pé sọ́gbẹ́ni sọ́mọ ìlú yìí ni báwo ló ṣe jẹ́ tí bá tún. Àgọ́wé ilé mi àwa ilé mi. Ṣé ní bàbá Òtúnlájà nǹkan táwa ń pè wọ́n ní bàbá ìsọlọ̀ kó tó di bàbá ìsọlọ̀ bàbá Májọlátẹ́ wọ́n gbé ní nọ́mbà 23 Májọlátẹ́ street ní Èkó. tí n bá ní tí mo ṣe mo lè wo ojú lọ báyìí ẹni tí ò gbé nọ́mbà 23 yẹn nínú àwọn ẹbí wa ṣàṣà ni. ìgbà tí èmi dé Èkó tí mo rí pé èrò pọ̀ ń bẹ̀ mo gbọ̀nà Àpápá lọ but mi ò lè ṣe kí n má wá rí bàbá. Bàbá is always interested in me. Mi ò mọ bí ìfẹ́ ẹ̀ ṣe rí. Ìgbà tó tún wá ṣe tí mo ń serve lákọ̀ọ́kọ́ nìyẹn nígbà tí mo ìkọ̀kọ́ ń ṣiṣẹ́ pé a ní school start à ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. Ìgbà tí mo tún wá ń serve ní Ìpájà high school. Mo kàn dé rí bàbá yìí pẹ̀lú àwọn méjì kan. Lọ́ba ni
wọ́n lọ́mọ wa kan wà ní skul kí lẹ wá ṣe ẹni tí àbúrò mi sọ lẹ́ẹ̀kan pé ó sọnù kì í ṣe ọmọ ìyá tiwọn o but nígbà tó sọ pé ó sọnù yẹn kẹ́ẹ̀bá wo bí àbá ṣe kó ẹbí mọ́ra tó ló sọ pé àwọn gbọ́ pé ó máa jáde along that Ìpájà road lọ́ba wá nígbà tó dẹ̀ wá lọ́ba ní ha alọ́mọ kan tó sì wọ́n ṣàwárí dé sùkúl yẹn lọ́ba sọ fún mi wọ́n fún mi wọ́n rìn pé kí n máa wo títì all the time pé ó possible kó kàn èdè yọ ṣe rí pé ẹni tí ò bá ní ìfẹ́ ẹbí kò lè ṣe báyẹn kó gbogbo sọ kó wá máa wò ó nígbà tí a dẹ̀ wá ọlọ́run ló mọ bọ́lá ò ṣe tó òun ló mọ bó ṣe ń ṣe wò nígbà tí a dẹ̀ wá táàrí ṣùgbọ́n ṣe rí ìgbà tó wá padà sí ìlú ìfẹ́ ìṣòro dàbẹ̀ pé bàbá yìí ìfẹ́ àtọ́bá lóun gan ló bí mi ò ní sọ pé rọ́ ni nígbà tí ó di pé àbúrò mọ́ mi ọmọ àbúrò mọ́ mi àti ọmọ wọn tó máa tó kọ́lé ló bá tún wá bá mi délé àwọn ọmọ yìí kan wọ́n ra ilẹ̀ sí kò nígbà ṣáìdì o wípé kí n mo ní ṣọlẹ́ kí lóyún máa dùn mo ní gbọ́dọ̀ máa dùn ní pé ẹjọ́ dìde ẹ̀yin àti àbúrò torí àbúrò mọ̀ mi ọtún kéré sí wọn ẹjọ́ dìde ní àárín ilé kan náà àwọn ọmọ yìí tó wá jọ ra lẹ̀pọ̀ ó ló yẹ kí lóyún máa dùn ní àwọn ní kí n bá wọn mójútó àṣà bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ibẹ̀ láwa yìí ṣe mo dẹ̀ sọ fún gbà yẹn mo ní ẹ má jẹ́ ká dẹ́mákéètì léyìí o Òtúlàjà gan ló wá múlẹ̀ síbí báyìí ẹ jẹ́ kí àwọn nǹkan máa kọ́jọ máa ṣe ìgbà tí mo sọ bàbá lóòótọ́ ni làbájọ bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé kúsẹ́ni tó kú mèmí ní Òtúlàjà tí n bá ń sọ̀rọ̀ Òtúlàjà wá kọ́ máa wò pé báwo tèmi ti jẹ́ ṣùgbọ́n Òtúlàjà gan ni níṣẹ́ bàbá mú mi bíi Òtúlàjà ìgbà tó dé stage kan tó dẹ̀bẹ̀ sí wá sílé èmi máa ń ṣe ọdún kan ní on the first bẹ́ẹ̀ ni bàbá ń wá nìyẹn ni bàbá ń wá inú mi ń dùn pé tí bàbá bá ti lè wá sí bíbá ọgbà tó dẹ̀gbà tó ṣe on the first tẹ́mi ṣe January yẹn àwọn mú on the second so tá a bá ti ṣe first kan àwa ṣe second ṣẹ́ẹ̀rí nǹkan tí èmi kàn fẹ́ sọ ni pé Ọlọ́run fún wa ní àwọn àpèjúwe nǹkan tí a lè ṣe ìfẹ́ tí Ọlọ́run fi sí wa nú yẹn ẹ̀yin ọmọ Òtúlàjà ẹ má sọ ọ́ nù torí àwọn kan wà bí báyìí tó jẹ́ pé ńṣe lájọ ń wora wa lókèèrè Ọlọ́run bá gbogbo wa ṣe kò sí ẹni tó máa sọ pé wọn ò fún òun ní nǹkan tó ń fẹ́ jẹ ṣùgbọ́n ṣe rí ìfẹ́ tí àwọn bàbá wa tó ti fi dira wọn mú yẹn àwa ní ètò gbẹ̀yìn inú wọn o tá a bá kọ̀ tá a bá lù ú ọ̀pọ̀lọpọ̀ ilé ló jẹ́ pé gbogbo ẹbí wọn ti fọ́nká ẹ má jẹ́ kí ilé fọ́nká nǹkan tí bàbá yìí fi sílẹ̀ fún wa kíní ayérayé ni ògo ayérayé tá a bá dẹ̀ ń bá a lọ kí ló wà níbẹ̀ o jẹ́ tiẹ̀ ń lé ẹ̀ o jẹ́ tèmi lé mi ṣùgbọ́n kájọ mọ̀ pé ẹbí ni wá bàbá Ọ̀nàbànjọ tó ń sọ̀rọ̀ ẹ náà ọmọ ẹ̀gbọ́n ló jẹ́ so ẹ rí pé gbogbo wa bá ṣe kóra mọ́ra torí ẹ̀ màá sọ pé kí gbogbo wa kájọ kóra mọ́ra àdúrà mi ni pé bí bàbá yìí ibi tó ń dojú kọ yẹn kó jáyọ̀ fún wọn àwa tó dẹ̀ fi sílẹ̀ ká má gbàgbé nǹkan tí wọ́n sọ fún wa lóòwà wọn torí ìwà wọn ṣe ló kó gbogbo wa jọ ńṣe ló kó gbogbo wa jọ òrìgbẹ́ tí gbogbo adẹ̀ mọ̀ ní abúlé wa ẹ jẹ́ kí òrìgbẹ́ yẹ kó jẹ́ òrìgbẹ́ torí tó bá dé stage kan gbogbo á ti ń di àjèjì òrìgbẹ́ akọ̀mọ́ rí bá ń ṣọdún òrìgbẹ́ ní chọ́ọ̀chì ni tá à ní mọ ibi tá a belong sí so ní orúkọ Jésù ẹ jẹ́ kí gbogbo aká faramọ́ra ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ àlùfáà. ní agborúkọ yín ga fún irú àkókò báyìí a dúpẹ́ fún ìgbé ayé rere tí bàbá lò a gbé yín ga fún ẹ̀rí rere tí a gbọ́ nípa wọn bàbá ẹ gba ọpẹ́ wa
a dúpẹ́ fún àwọn ọmọ rere agbẹ̀yìntẹ́yìn ṣe tí ẹ fi gbẹ̀yìn wọn. a dúpẹ́ nítorí pé bàbá gbóòótọ́ kẹ tó pè wọ́n sọ́dọ̀ bàbá ẹ gba ọpẹ́ wa. gbàdúrà fún ẹ̀yin ọmọ o lórúkọ Jésù ẹ̀yin náà ẹ̀ dàgbà lórúkọ Jésù ẹ̀ ní dààmú àgbà tí ò ní ṣàárẹ̀ lẹ́ máa dà ẹ̀ sì ní dàgbà yà. a gbàdúrà fún yín o lórúkọ Jésù bàbá ti papòdà lórúkọ Jésù ọlọ́run ò ní padà lẹ́yìn ọlọ́run tó ń ṣe bàbá fún aláìní bàbá yóò máa ṣe bàbá fún yín nígbàkigbà tẹ bá gbójú sókè tẹ rántí bàbá lórúkọ Jésù ọlọ́run yóò máa jẹ́ ọlọ́run fún yín ọba tó pọ̀ nípa àti agbára kò ní fi yín sílẹ̀ ọfà ayé ò ní báyìí lórúkọ Jésù ayé ò ní rí yín gbé ṣe gbogbo ṣẹ́ yín láti àkókò yìí lọ kó máa yọrí sí rere àwọn tó ń gba kọ́ńtíráàtì ní kọ́run kó máa ṣe fún ṣẹ́ yín àwọn tó ní ṣọ́ọ̀bù ní lórúkọ Jésù ọba tó pọ̀ nípa àti agbára áńgẹ́lì àpamọ́wọ́ owó àtàjẹrẹ ọjà kó darapọ̀ mọ́ ilé ìtajà yìí àwọn iṣẹ́ ìjọba lórúkọ ìwé máa lọ ilé ẹ̀ lógìjì kò ní jẹ́ ẹ̀kọ́ oore ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ náà débi tí ọkọ ọba àdá ọba kò ní ṣáyé lẹ́sìn ọlọ́run kó dàálù yìí ní gbogbo ọ̀nà àti ẹ̀yin ọkọ ọmọ aya ọmọ 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 àbò ọlọ́run kó dájú lórí yìí ní gbogbo ọ̀nà bó ṣe wù kí Nàìjíríà le tó kò ní le mọ́ yín ayé ò ní jí yín gbé ẹ̀ ní ṣìrìn ẹ̀ sì ní ṣàìsàn àsúre fún yín lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ Jésù agbára wa. Orin tí ó wà ní ojú ìwé kejìdínlọ́gbọ̀n page 28 item 17 Jerusalem tọ̀run orin mi ìlú mi. Nígbà tí a bá ń kọ orin yìí a ó dìde dúró láti kọ a máa gba ọrẹ fún ìtànkálẹ̀ ìrere.
jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tí ẹ fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. À ń lọ láti yẹ ọ̀rọ̀ yín wò bàbá, ẹ fi ọ̀rọ̀ yín yé wa. Ọ̀rọ̀ yín jẹ́ kó yé wa. Jẹ́ kó yé wa Olúwa. Jésù Olúwa wa. Àbọ̀dé ẹni tí Ọlọ́run gbé ìṣàkóso ìdọdẹ sákìtì lé lọ́wọ́, mo kí yín sà, ẹ kú iṣẹ́ Olúwa. Thank you for giving me the grace to speak the mind of God to every one of us, and I pray that the anointing of God in your life will not run dry in the name of Jesus Christ. Bákan náà mo kí àwọn màmá wa the very reverend M.A. Awonoga, bàbá mi the very reverend J.A. Ọdẹ́kọ̀máyà, màmá Ògúnẹ̀kọ́ àti màmá mi Akíndẹ̀yìndé. Mo kí ẹnì kọ̀ọ̀kan wá bí a kú iṣẹ́ Olúwa, iṣẹ́ tí Olúwa gbélé wa lọ́wọ́ lórúkọ Jésù Kristi. A ó sì gbàdé ògo láì fi àsìkò ṣòfò rárá. Ohun tí mo kàn fẹ́ kí a jọ gbéyẹ̀wò àkòrí tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ bí ìṣẹ́jú bíi 2 sí 3 ó wà nínú ìyìnrere Jésù Kristi Olúwa wa bí a ti ti ọwọ́ Lúùkù kọ sílẹ̀ orí 19. Mo ka ẹsẹ̀ 9 àti 10 tí ó kà báyìí. Luke chapter 19, I read from verse 8 to 9. Sákéù sì dìde, ó sì wí fún Olúwa pé, wò ó Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo san padà ní ìlọ́po 4. Jésù sì wí fún wọn pé, lónìí ni ìgbàlà wọ ilé yìí, níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù. Kókó tí mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò ní àṣálẹ́ yìí fún ti ètò àìsùn onígbàgbọ́ ti bàbá wa Adébọ́lá Òtúnlájà, òun náà ni mo pè àkórí rẹ̀ ní genuine repentance. Genuine repentance, ìrònúpìwàdà òtítọ́. Ìrònúpìwàdà òtítọ́. Láì fi àsìkò ṣòfò rárá bí mo ṣe sọ, tí a bá wo ibi tí a kà yìí, tí a bá ti bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1, ó ń sọ nípa ìgbé ayé arákùnrin kan ẹni tí a mọ̀ sí Sákéù. Irú èèyàn wo ni Sákéù jẹ́? Ó jẹ́ agbowó òde. Sákéù was a tax collector. Agbowó òde, ẹni tí ò tiẹ̀ ní ìrírí ìgbàlà, ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò mọ ẹni tí Jésù ṣe, ẹni tí ó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run jìnnà sí, ẹni tí iye rẹ̀ rà sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tó jẹ́ pé kò tiẹ̀ fi gbogbo ayé ẹ̀ kò fi tẹ̀lé Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀. Ṣùgbọ́n ohun kankan ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Àtìgbà yìí ló ti ń wà hígà, ló ti ń struggle wípé now I want to see Jesus. Ó ti ń pòǹgbẹ láti rí Jésù. Ṣùgbọ́n lọ́jọ́ kan ó gbúrò pé Jésù wọ ìlú tí a ń pè ní Jẹ́ríkò. Bó ti gbúrò Jésù, ẹ tó ti retí pé kò ti ẹ̀rí Jésù, òun ló mọ tó ṣẹlẹ̀, òun ló mọ tó rí tó fi ronú tó fi ṣọ́gù tó ń làkàkà láti rí. Ṣùgbọ́n ọjọ́ tó gbúrò pé Jésù ti wọ Jẹ́ríkò, arákùnrin yìí, as the Bible recorded, èèyàn tó kúrú ni. Èrò pọ̀ lọ́jọ́ tí à ń wí yìí, àwọn ènìyàn wọ́n ń sáré tẹ̀lé Jésù. Ó náà rí Jésù wò pé pẹ̀lú báwọn yẹn ṣe pọ̀ yìí, and with this my condition, I cannot see Jesus. Kí ló ṣe? Bíbélì wípé Sákéù gbìyànjú, ogun ó wá lọ sí ibì kan, ó mọ̀ pé Jésù ò ní sáyì má gba ibẹ̀ kọjá. And to say the fact, Jésù kọjá lọ ọ̀nà ibẹ̀ ló gbà. Jésù gbójú òkè, ìṣe lórí ọmọkùnrin náà, Sákéù, ó ní sá Olúwa mi, ó ní sọ̀kalẹ̀. Ó ní sọ̀kalẹ̀, ó sì sọ̀kalẹ̀. Ó padà lọ sí ilé, lọ síbẹ̀. Bó ti lọ síbẹ̀, inú ti ń bí àwọn ọmọ ẹ̀yìn. They were mourning, they were not happy. Pé kàtìgbọ̀ Jésù, ẹlẹ́ṣẹ̀ ló múra kẹ́kẹ́ kan sílẹ̀. Ẹlẹ́ṣẹ̀ Jésù ló ń
Jésù ó wọ̀ nílé Sákéù, ó bá Sákéù sọ̀rọ̀, arákùnrin ìṣẹ́gẹ́ni ẹ̀mí ìrònúpìwàdà òtítọ́ ó sì wọnú ayé rẹ̀. Ibẹ̀ ni gbọ́dọ̀ yẹn ti jáde ní ẹsẹ̀ ìkẹjọ yìí nínú ìwé Luke orí 21 yìí. Ó ní bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni, ó ní mo san án padà ní ìlọ́po 4. Genuine repentance ibi tí ó ti wọlé ní eléyìí. Sákéù fi gbọ́ ọ̀rọ̀ olúkúwàdà inú Jésù sì dùn torí pé Sákéù olúkúwàdà. No wonder Bíbélì wípé ayọ̀ ń bẹ lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan tó olúkúwàdà. Ó tí à ń sọ ní àṣálẹ̀ yìí fún ti ní ètò àìsàn onígbàgbọ́ ti bàbá wa Adébọ́lá. Òní wípé ìgbé ayé wo lẹ̀yin ń gbé, ìgbé ayé wo lèmi ń gbé, ṣùgbọ́n tí ò fi ògo fún Ọlọ́run. Ìwàásù náà ń wà láṣẹ. And that is why we are hearing this sermon. The sermon we are hearing tonight, even the testimony that we have listened to tonight, kì í ṣe fún bàbá mọ́. Àwọn ẹ̀rí tá a ti jẹ́, ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣe fún bàbá. It's for you and I. Láti fún wa, ó wà fún wa láti lè ṣe kí láti ṣe àtúnṣe àwọn ọ̀nà wa. Ó wà fún wa láti ṣe àtúnṣe ọ̀nà wa. Ẹ jẹ́ tá a bá fi ara balẹ̀ tá a sì tọkàn sí àwọn ẹ̀rí tí a gbọ́. In fact, is enough. Bá a ti ẹ̀ wá súnmọ́ gbogbo ẹ̀rí yẹn ó ti tó. Ó tó ká sọ pé kò sí wàásù mọ́ torí pé ẹ̀rí tí a ti gbọ́ nípa bàbá ó ti tó ìwàásù. Ṣùgbọ́n ìbéèrè mi fún ẹnìkọ̀ọ̀kan wa lónìí ní àṣálẹ́ ẹni pé ìgbé ayé tó ń gbé ǹjẹ́ tí Jésù bá dé báyìí ǹjẹ́ á bá lọ? Sákéù rí pé ìgbé ayé tó ń gbé yẹn tí ìgbàsókè bá lè dé kò lè gbé òun. Ó mọ̀ wípé tí ìgbàsókè bá dé ẹni tó ń gba owó èlé, ẹni tó yí owó, ẹni tó jẹ́ pé ìgbé ayé tó ń gbé ọ̀dà, ẹni tó fipá gba owó, irú àwọn ìgbé ayé Sákéù ń gbé nì. Ṣùgbọ́n wò pé tó ń bá lè kú tàbí tí Jésù bá lè dé iná ti bọ́ sínú ẹ̀wù òun. My question is that àwọn ìwà táwa náà ń hù tí Jésù bá dé ìjà àbájọba. Ṣùgbọ́n bí kẹ́kẹ́ pé èmi kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, ó ní ṣùgbọ́n bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú kó sì pìwàdà. Ọlọ́run kan tó ń fi ààyè ronú pìwàdà sílẹ̀ fún wa láṣàálẹ̀ yìí ní àkókò ìfiwáyé. Ààyè ronú pìwàdà ní Ọlọ́run tó fi lélẹ̀ ló fi sílẹ̀ fún wa ní àṣàálẹ̀ yìí. Nítorí àkókò wa, tí a bá wo ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 ibi tí màá ti dánu dúró yẹn lé. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ti di ẹ̀dá tuntun. Ó ní all things has passed away but new things have what? Come. If anyone is in Christ, he is a new creature. New things, all things has passed away but new things has come. Kò sọ pé bí ẹnikẹ́ni bá wà nínú ẹgbẹ́ akọrin, kò sọ pé bí ẹnikẹ́ni bá wà nínú ẹgbẹ́ àwọn pásítọ̀ tó ń so kólà mọ́rùn, kò sọ pé bí ẹnikẹ́ni bá wà nínú ẹgbẹ́ ìgbìmọ̀ tó ga jù lọ. Rárá o, ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ní ó ti di ẹ̀dá tuntun. Ó ní kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ, wọ́n sì di tuntun. Láṣàálẹ̀ yìí, ìgbé ayé tó ń gbé, ìgbé ayé tí mò ń gbé tó mọ̀ wípé kò fi ògo fún Ọlọ́run. Ọlọ́run fi ààyè sílẹ̀ láṣàálẹ̀ yìí. Ọlọ́run tiẹ̀ fún wa ní orí ọ̀fẹ́. Ó jẹ́ kí ọjọ́ òní wáyé láti ṣe àtúnṣe ọ̀nà wa ni. Láti ṣe àtúnṣe ọ̀nà wa. Ẹni tó jẹ́ pé kó papọ̀mọ́ nìkan yìí jẹ́ sá ìlú ń wá kí. Ẹni tó jẹ́ wípé ìlàrọ̀ ọmọ nìkejì ni. Ẹni tó jẹ́ pé inú ni bí ni. Ẹni tó jẹ́ wípé kò tiẹ̀ gbèrò tó dárí fún ọmọ nìkejì. Ẹni tó jẹ́ pé olè ló ń wò pọ̀ ń léjà tó ń fi lé mẹ́kẹ̀ láyé. Àyèrònú pàdá lọ́lọ́run tó fi lélẹ̀ ní àṣálẹ́ yìí. God wants us to be in Christ. He wants us to be saved. So for we to have a encounter with Him on the day of accountability. As the Bible recorded it in the book of Revelation chapter 22,
verse 12 ọlọ́run fẹ́ ká ṣe àtúnṣe ọ̀nà wa ẹ jẹ́ kí a yí ọ̀nà wa wò ǹjẹ́ o ṣe tán ǹjẹ́ mo ṣe tán ǹjẹ́ tí Jésù bá dé lónìí can you emphatically say I will be raptured with him can I emphatically say I will be raptured with him ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká tẹ̀rí ọkàn wa bá níbi tí a jókòó sí ká sọ fún Ọlọ́run nígbẹ́lẹ̀ nǹkan péré Olúwa àwọn ìwà tí mo dì mọ́wọ́ tó lè mú kí ìjọba ọ̀run bọ́ mọ́ mi lọ́wọ́ tó lè mú kí n má bàa jọba Olúwa gbà wọ́n sọnù pátápátá nínú ayé mi ní àṣálẹ́ yìí ẹ jẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀. ọ̀kẹ́ tó wá dúró sí ibú báyìí láti máa jó wípé ẹgbẹ́yìn bàbá ó yá ọ. Ọpẹ́ yẹ Jésù olóore, 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 bàbá. àwa tí a wá á fi ọ̀rẹ́ wa sílẹ̀ á dẹ̀ padà sí ìjókòó wa. Oh,
àti àwọn ọmọ ni wọ́n wá síwájú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ ń kọ́ àwọn gbẹ̀yìn bàbá wọn. Ọmọ kì í dúpẹ́ kó sọkún, lẹ́yìn ilé ẹ̀ ò ní sọkún. Ilé tí bàbá náà fi sílẹ̀, ilé náà ò ní dàrú. Ẹ ti rìnrìn àjò nítorí ìsìnkú yìí, nígbà tí ó wà padà lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀. Ọrẹ tí a gbà ní Olúwa kó tẹ́wọ́ gbà á lálẹ́ lè fún ìgbélékè orúkọ rẹ̀ Jésù Olúwa wa. Very Reverend bàbá wa Jéyì Ọdẹ́kùnmáyà Very Reverend, àwọn méjèèjì náà ló wà ní apá ọ̀tún àti apá sì mi. Ẹni tí ó fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa the Reverend Kẹ́hìndé Ògúndèjì àti àwọn màmá wa méjèèjì, màmá wa bíi Ògún ẹ̀kọ́ àti màmá wa Akíndẹ́yìndé. Ẹ ṣé o, ọjọ́ gbogbo wa náà yóò di alẹ́. A kí àwọn ẹgbẹ́ akọrin, thank you for coming. Ẹ̀yin náà ò dàgbà. A kí àwọn size men and size ladies wa. Ẹ ṣé, àwọn organist gbogbo yín ni a kí. A kí ìyá àjọ wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ ní ìjọ wa ní Ìmẹ̀pẹ̀, Chief Mrs. Aina. God bless you ma. Hallelujah. Ọlọ́run á fi orí náà rọ̀ yín lọ́rùn o. Ohun tẹ́ ò fi ṣe kò ní wọ́n yín. Ohun tí wọ́n rí mọ́ yín tí wọ́n fi fún yín jẹ̀yà àjọ èṣù ò ní ìbàjẹ́ o. God bless you in Jesus' name. Mo kí baálẹ̀ Òrìgbẹ́, torí ẹni tí à ń sìn yìí bàbá wa Òrìgbẹ́ ni, so baálẹ̀ ẹ̀ lè tì lójọ́ rẹ̀. Àwọn làwọn kan ti jáde. Mo kí bàbá àlùfáà, bàbá Ọ̀nàbànjọ, bàbá God bless you sir. Ọjọ́ àtúbọ̀ dálẹ́ o. Chief Ayọ̀délé, God bless you. Ẹ ṣé o. Lórúkọ Jésù àwa náà yóò dàgbà. Ìyá kọ̀ǹkọ̀, mo kí yín o. God bless you ma. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ Ọlọ́run ò ní dágbére fún yín. Màmá wa Ayọ̀délé náà mo kí gbogbo yín. Olórí tún Adékọ̀yà, ẹ ṣé o. Gbogbo yín, àwọn tí a rí àti àwọn tí a ò rí, Ọlọ́run rí yín. Gbogbo yín ni mo kí ní orúkọ Jésù. What is the lamb? Nígbà tí wọ́n máa pè mí fún bàbá, wọ́n dà pé àwọn ènìyàn mẹ́rin ló pè mí, 4 different calls, orúkọ òde papọ̀. Nígbà tó ní bàbá kú, mo ní bàbá èwo Òtúnlájà, ká ló ń jẹ́ Òtúnlájà, ẹlòmíì náà tún pè mí Òtúnlájà. Ó ní orúkọ wọn òde papọ̀, mi ò dẹ̀ mọ̀ pé ẹbí ni wọ́n. Mi ò mọ̀ pé ẹbí ni wọ́n. Àlùfáà náà láti UK, ìyẹn náà pè mí pé dádì grandpa wa kan ṣaláìsí. Mo ní kí lórúkọ grandpa yín? Wọ́n ní Òtúnlájà. Wọ́n ṣe wá jẹ́ Òtúnlájà, elé Òtúnlájà, elé Òtúnlájà. Tó ìgbà tó ti pè mí, I was incapacitated. Kò sí nǹkan tí mo lè ṣe. He has spoken, and ìyẹn fi hàn wípé bàbá jẹ́ ènìyàn dáradára nígbà ayé wọn. Mo gbàdúrà iṣẹ́ tí wọ́n ti ṣe, iṣẹ́ náà ò ní dàrú. Okùn ìfẹ́ tí bàbá fi so yín pọ̀, okùn náà ò ní já. Lórúkọ Jésù náà òdílé náà ò ní dàrú. A kí gbogbo ẹ̀yin ọmọ, God bless you. Àti arákùnrin wa náà tí wọ́n pè láti ìlú òyìnbó, nẹ́tíwọ̀kì ni ò jẹ́ kí a tọ́ra wa. If he's online tomorrow, I can give him an opportunity to speak to us. If he's online tomorrow. So, ẹ ṣé, God bless you. Ní ọ̀la, aago 10 ni burial. Aago 10 wa aago 10 ni. Ṣé ẹ mọ̀ pé it is working days. So, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa fi ṣe ọ̀. Wọ́n fún wa jẹ ni, afọwọ́ wa rà á ní lórúkọ Jésù mọ́jú pa wa lórí ọ̀. Ẹ ti fún wa ní ọjọ́ òní, tọ̀lá náà lọ́wọ́ rẹ̀, Olúwa gbà ṣàkóso. Ògbó gbogbo ògbóyin àtọ́lá kó jẹ́ ti yín, ayọ̀ kó jẹ́ ti wa, Jésù Olúwa wa. Lábẹ́ ìkẹ́gẹ̀ la fara wa sí k'Olúwa kó pa wá mọ́. Kọ́lọ́run kó ṣojú ẹ̀kú mọ́lẹ̀ sí wa lára. Kí ìbùkún Ọlọ́run Elédùmarè ti bàbá, ti ọmọ, tí Ọlọ́run ẹ̀mú olùtùnú, kó máa bá gbàgbé títí láéláé.
Bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ ìwọ ló mú mi lọ sí Èkó 1967 mo ti wà ní ọ̀ndà rẹ lẹ́kọ̀ọ́ ní Májọ̀lákẹ́ tí mo fẹ́ ìyàwó ìwọ ló fẹ́ ìyàwó fún mi. Ìwọ ló ọmọ tí mo bí ọmọ mẹ́rin tí mo bí sọ́dọ̀ ẹ mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ mi lówó ilé ní ọmọ mẹ́rẹ̀ẹ̀rin mò ń lọ mò ń bọ̀ ni mi sanwó iná ìwọ ló jẹ́ kí n lọ́mọ láyé mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹ náà kẹ̀ wọ́n ò fi mí sílẹ̀ èmi náà kẹ̀ ò dẹ̀ fi wọ́n sílẹ̀ mi jà mi bá wọn jà wọn bá mi pàápàá jà wọn ń gbọ̀n mọ́ mi náà ń gbọ̀n mọ́ wọn bàbá o ṣé o ọ̀run rẹ o iwájú tó fojú sọ pé kí nǹkan má ṣe o. Orúkọ mi ni Adérónkẹ́ Òtúlàjà yèyé oge of Òtúlàjà family. Ipò kẹta ni mo jẹ́ nínú ọmọ bàbá Adébọ́lá Òtúlàjà. Bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ràn ọmọ gidigidi, abiyamọ òtítọ́ ni. Bàbá mi kó ọmọ mọ́ra rí. Bàbá mi ò tiẹ̀ fẹ́ kọ́mọ kankan kó jìyà rárá. Àtọmọ bó bá délé wa lénìí o, àtọmọ àdúgbò, ọmọ tó mọ̀ rí àtẹ́lẹ̀ tí ò mọ̀ rí, gbogbo wọn lè máa bá nínú ilé wa. Bá ṣe ń ṣe òkú wọn lénìí, àwọn ọmọ tí wọn mọ̀ rí rárá ń wà nílé wa. Bàbá mi kì í bínú, kò ń yin òdì. Bàbá mi ò ń ṣoògùn o, kò mọ̀ nípa òògùn rárá. Kò tiẹ̀ bìlí pé èèyàn ń pààyàn. Ogun sọ̀yè lásán bàbá mi ò lè ṣe fún yàn, àdúrà ni. Nígbà tó máa kú yìí, ọ̀sẹ̀ kan kó tó dìgbà yẹn ni mo lọ bá wọn. Bàbá mi ní Rónkẹ́ mo lè mí ni ó ṣé o, ọmọ àtọ́jú yín o. Àwọn àbúrò ẹ̀ náà Ọlọ́run á dá wọn sí o, ẹ gbọ́dọ̀ já o, ẹ máa ṣe ráyín lẹ́yọ̀ kan ni o. Bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé yóò lè gbàgbé títí láéláé. Mo gbàdúrà fún Ọlọ́run pé ibi tọ́lọ́run ń gbé wọn lọ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Tó bá ní ìkọ̀kan tí bàbá mi ṣe tó lè bí Ọlọ́run nínú láti má jẹ́ kó wọ̀ ìjọba ọ̀run kọ́lọ́run dáríjì, kó wo gbogbo ìwà rere tí bàbá mi ti wù, gbogbo ọmọ ọlọ́mọ tó ti tọ́, ọmọ tó mú ní sítì tó ti tọ́, kọ́lọ́run kó bá mi ṣàforíjì fún wọn, kó jẹ́ kó wà ní ẹsẹ̀ Jésù ní ọjọ́ ìdájọ́ nígbà tí ìpè kẹyìn bá dé kí bàbá mi bá Jésù jọba. Ẹ ṣé mo dúpẹ́ o. Olé o, bàbá ọkọ mi ni pa Adébọ́lá Òtúlàjà, and mo love bàbá ọkọ mi gan torí bí ọmọ ọlọ́ṣẹ́ mú mi, èmi ni first wife ọmọ wọn Akínbọ́lá Òtúlàjà, orúkọ tèmi ni Bọ́lájí Òtúlàjà, aya Akin. Bàbá jẹ́yàn kan tó jẹ́ pé wọ́n fẹ́ràn èèyàn gan, in fact ikú wọn ó touch mi gan. Bàbá mi ni máa sọ fáwọn èèyàn pé bàbá mi ni torí bí ọmọ ọlọ́ṣẹ́ mú mi.
ìgbà tí máa bí ọmọ mi àwọn lọ sọ fún mi pé ọ̀la ló máa bímọ. Mo ní dáàdì mi ò bímọ lọ́la o, wípé dókítà ní ò lè bímọ lọ́la, next week ló máa bímọ. Tòótọ́ ọpẹ́lọpẹ́ wọn mo dé hospital mo bí ọmọ yẹn. Mo dúpẹ́ fún wípé mo wà nílé Òtúnlàjà dọjọ́ òní, àwọn ló mú mi dúró o. Mo dúpẹ́ o, ẹ ṣé o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo tọ́jú bàbá mi, mo lè dúpẹ́ pé bàbá mi náà Adébọ́lá Òtúnlàjà, torí èmi ní Akínbọ́lá Olúṣọlá Òtúnlàjà, àkọ́bí bàbá tó kú yìí. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn àbúrò mi pẹ̀lú fún sọ́pọ́ọ̀tì wọn láti lè jẹ́ kí gbogbo nǹkan tá a ṣe lè ní kó ṣe ṣe. Bàbá mi jẹ́ èèyàn kan bẹ́ẹ̀ pé ẹni ńlá ni, èèyàn pàtàkì ní láàrin Àgọ́wòye, láàrin àwọn ẹbí ẹ̀. Bàbá mi máa ń jẹ́ èèyàn kan tó máa ń jẹ́ kí àwọn èèyàn pé tó bá fẹ́ ṣe iṣẹ́ àbí tó bá fẹ́ ṣe kan, ó máa ń jẹ́ kí èèyàn jẹ́ tó máa ń pé ó máa lọ sí ó ní ìlọsíwájú. Ó máa ń jẹ́ pé àwọn ènìyàn tó bá túmọ̀ wọn láti lè kọ́ jẹ́ ènìyàn rere, láti lè kọ́ máa tẹ̀síwájú nípa iṣẹ́ wọn àbí ibikíbi. Mo dúpẹ́ pé bàbá náà ń kọ́ ẹ̀yìn tó bílẹ̀ kó má ṣe bàjẹ́, gbogbo àwọn ọmọ tó bí náà kó kọjú ìkọlọ́ gbogbo wọn sókè lágbára Ọlọ́run, òkè lábára Ọlọ́run àní jábọ́. Gbogbo ọmọ tó fi sílẹ̀ lọ kíkú má pa wọn, àtàyà àtọmọ ọmọ kíkú má pa wọn, ilé rẹ̀ kó má dàrú, wájú tó kọjú sí kó dáa, ẹ̀yìn tó bílẹ̀ kó má ṣe bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank you very much. Orúkọ mi ni Mariam Òtúnlàjà, bàbá ọkọ mi ni, èmi níyàwó Tọ́lá ọmọ wọn. Bàbá yóò ń ṣe bàbá ọkọ fún mi o, bàbá mi ló jẹ́ wọ́n dúró tì mí, wọ́n nífẹ̀ẹ́ mi, wọ́n mú mi wọ ẹgbẹ́ onígi. Wọ́n ní ó wá tákòókò tó yẹ kí n gba owó tí mo ń retí pé kí n gba owó bí dáàdì ṣe ní láyé, mo gbọ́dọ̀ fowó yẹn kọ́ ṣọ́ọ̀bù ni. Ibi tí owó yẹn tó bá parí dé, àwọn á pè mí àtọkọ mi, á parí yìí tó kù. Bí mi ṣe rówó àjọ yẹn gbà lọ́dún yẹn nìyẹn, ṣùgbọ́n wọ́n ṣe nǹkan tó dáa fún mi, wọ́n jẹ́ kí n rí kí n fi kọ́ ṣọ́ọ̀bù tí mo wà lénìí. Wọ́n ń ṣe bàbá ọkọ mi o, bàbá mi ló jẹ́, bàbá mi gbọ̀ngàn ló jẹ́, tí wọ́n dẹ̀ dúró tì mí ní gbogbo ìgbà. Nígbà tí ní last year tá lọ bá wọn ṣọdún, tí mo ń kí wọn tá kíra tán, torí mẹ́mórì yẹn máa ń lọ díẹ̀ díẹ̀, wọn pàgbà ti dé. Dáàdì bá sọ nígbà ṣé mo ṣì wà pẹ̀lú Tọ́lá, mo ní àdáàdì mo wà pẹ̀lú ẹ̀, wọ́n ní àínú àwọn ọdún o, ayọ̀ àwọn kúpà, mo ṣì wà pẹ̀lú ẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn. Èèyàn kan tó jẹ́ gbókò nú ayé mi, tó rẹ̀ kọ́ mi, tí mo rẹ̀ fi ọgbọ́n ẹ̀ṣẹ̀ ọgbọ́n, tí mo fi ìmọ̀ ẹ̀ṣẹ̀ òye, wàá jẹ́ èèyàn tó jẹ́ pé tó lè gbàgbọ́ ẹ̀nu ayé mi. Orúkọ mi ni Ọmọ́tókẹ́ Òtúnlàjà, aya Adéwálé Okùnọlá. Mo jẹ́ ìkan nínú ọmọ bàbá. Tí bá ń gbé kí n máa kà nǹkan tí bàbá ṣe, bàbá tó ju bàbá lọ. Bí mo ṣe tọ́jú bàbá yẹn gan, mi ì tọ́jú bàbá mi gan tó bàbá yẹn. Nítorí bàbá yẹn tó fẹ́ràn ọmọdé, tó fẹ́ràn ìyàwó, tí ò fẹ́ kí ìyà jẹ nìkan kan, tó máa dúró tí èèyàn. Tí bá lóyún àjọ lóyún ni, tí bá fẹ́ bímọ àjọ máa bímọ ni. Táwọn ọmọ mi bá wá máa ní pé ó yá. So bàbá tó yẹ pé mi ì tiẹ̀ mọ orúfẹ́ tó ń ní sí mi nítorí nígbà tó wà láyé. Ṣùgbọ́n mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí ìyàwó ṣe ń ṣe tí bàbá ọkọ tí ó tọ́jú bàbá, mo dúpẹ́ pé mo gbìyànjú pé nǹkan tí mo ṣe tí kò ṣe bẹ́ẹ̀ mo ṣe nípa pé kó balẹ̀ sọ pé ó ń yìn mí àbí nǹkan kan. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn. Nítorí àwọn ọmọ mi lọ sí Methodist Church, mo dẹ̀ rí pé mo fi dí ẹsẹ̀ múlẹ̀ ní Methodist Church yẹn. Tí gbogbo yẹn dẹ̀ mọ̀ mí pátápátá Methodist Church, kò sẹ́ni tí ò mọ̀ mí ní Methodist Church. Ṣùgbọ́n mo dúpẹ́ fún ìgbésí ayé wọn nítorí pé bàbá wọn jẹ́ bàbá tó dáa sí mi, tó yẹ pé ẹ lè rí yàtọ̀ pé bíyá pé àbí ẹni yìí ìyàwó ni. Ṣùgbọ́n bàbá yẹn tí bá ní pé kí n máa kà nǹkan tó ṣe fún mi, mi ì lè ká tán. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn nítorí pé wọ́n mọ Jésù kan tó kú. Mo dẹ̀ máa ń sọ fún wọn ní gbogbo ọ̀nà pé nígbàkigbà tó máa yá fún pé ìrọ̀rùn ló máa bọ́ sí fún wọn. Ṣùgbọ́n bó bá ṣe wù kí gbogbo ẹ̀ṣọ́ kórí, iwájú tó dojú kan kò ní bàjẹ́, ẹ̀yìn tó dẹ̀ fi sílẹ̀ náà kò ní bàjẹ́. Lẹ́yìn ikú wọn yìí lórúkọ Jésù ẹnìkankan ànímọ̀ nira, ọ̀nà bẹ̀rẹ̀ sí mọ̀lá fún gbogbo wa lágbára Ọlọ́run, ojú òní tì wá o, ọkàn tèmi náà dẹ̀ balẹ̀, gbogbo nǹkan tí mo fẹ́ ní Ọlọ́run àbá mi á ṣe fún mi ní rọrùn lágbára Ọlọ́run. Bàbá ọ̀run re yín o, kẹ́ẹ̀sùn re o lágbára Ọlọ́run, ojú rere ọ̀gá ògo á mọ́lẹ̀ sí lọ́ra o lágbára Ọlọ́run.
orúkọ mi ni Adébùkọ́lá Òtúnlájà, ọ̀kan lára ọmọ bàbá. Bàbá mi jẹ́ ẹnìkan tó kóyàn mọ́ra, ó dẹ̀ jẹ́ ẹnìkan tó wà discipline. Bàbá no nonsense ni, kò dẹ̀ máa ń fìkan pè kan, bí ọ̀rọ̀ bá ṣe rí ló ṣe máa dà. Táwọn méjì bá ní àwọ̀, bàbá mi ò ní sọ pé torí pé ìkánjù kan lọ kó wá wò pé òun máa dájọ́ yẹn pé ìkánjù kan lọ, bí ó bá ṣe rí ló ṣe máa sọ. Ẹni tó bá jẹ̀bi á jẹ́ kó mọ̀, ẹni tó bá dẹ̀ jàre á jẹ́ kó mọ̀. Kò jẹ́ fẹ́ kí tènìyàn bàjẹ́. Tó bá rí pé tó bá rí ọmọ lọ́mọ, ó máa pè é, á ní ìrẹ́ kí ni ìrẹ́ ń ṣe nísìn, kí ló fẹ́ ṣe. Á jẹ́ fún nímọ̀ràn pé nǹkan báyìí ni kò ṣe. So kò kì í máa ń fẹ́ kéèyàn máa ní ìkùnsínú ọmọ ẹnìkejì. Téèyàn bá ṣẹ̀, ó dẹ̀ wà accountability. He is a very plain man. He does not take nonsense at all. Wọ́n fi kọ́ pé kan o. So lẹ́yìn ikú bàbá, àwọn ọmọ tó fi sílẹ̀ lẹ́yìn ikú bàbá, àwọn ọmọ tó wà tó fi sílẹ̀, àárín wo ò ní dàrú. Ìfẹ́ tí wọ́n dẹ̀ ti gbìn sí wa láàrin, Ọlọ́run á jẹ́ kẹ́sẹ̀ wa túbọ̀ múlẹ̀ kó jinlẹ̀ sínú ìfẹ́ náà.